Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akira wa aluma nabi wa Muhammad sallallahu alaihi wasallam. So àwa ṣe jáde lé kí ó lákàní ká sáré kan machine kankan kó tó di pé a lọ kí magrib ní ọ̀dọ̀ tí wọ́n bá dàn bí. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run a pàdé lórí agbọ́nrin ọ̀rọ̀ kan lọ́la inshallah rahman. Èyí tí mo kàn fẹ́ sáré sọ ni pé ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ rí páwọn èèyàn ó múra kankan lórí ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ rọgọ́rọ̀ àwọn àfáà tí wọ́n múra kankan nínú àwọn tí ń múra kankan aláburú náà ń bẹ nínú tiwọn náà o aláburú ń bẹ nínú tiwọn náà o ẹ má gbẹ ẹ̀tàn jí ọ̀rọ̀ ẹnu o àṣírí ẹnìkan ló tú tó ń kálukú wọn ń jáde yìí àṣírí tiyín náà padà tú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin apanilẹ́kúnjayé ẹ̀ ní lọ scot free tọba adẹ́dà bá ń bò yín láṣìírí lánàá pẹ̀lú kó sọ pé wa rahmati wasi'at kulla shay táànù rẹ̀ tó kẹnu ju gbogbo nǹkan lọ à ń béèrè fún àánú rẹ̀ lóòótọ́ àmọ́ ń bẹ lọ́hùn kọ́lọ́hún wọlá àwọn ọ̀lẹ tí wọ́n pọ̀ ju àwọn alágbára lọ kó dákun kó jọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣèbí tá Ànábì gbé kalẹ̀ ni pé tí ọ̀lẹ bá ṣẹ̀ dédé ìyàtọ̀ lé ọ jẹ kálágbára náà ṣe kí ni kálágbára náà jẹ so mo ń gbọ́ tẹ́nìkan pè mí pé wọ́n ní ó ti Abdulrahman yẹn ti ń ka àwọn tí wọ́n jọ mọ́ ṣe exchange ẹ̀yin náà wo bí tá a lọ ayé kàn ká máa fi pààtì àárín yẹn ṣe exchange ká máa fún yẹn ní pààtì àárín yẹn ká máa gbowó ẹ̀rí pé mo kọ́ síbẹ̀ pé gbogbo òlu ni o tí investigation bá ń lọ ẹ dákun ẹ wá bàdàn náà o ẹ máa bọ̀ ń bàdàn o gbogbo òlu ni o ọba àlekè ọlá ó kàn wúkọ́ tó àṣírí Abdulrahman ni o àwọn kan ń bẹ tó yẹ pé wọn karamba ní gidi kan lẹ̀ làwọn táwọn ọgbọ́n kankan mọ́ níbi tí àwọn nǹkan yẹn sì ti máa bẹ̀rẹ̀ níbi àwọn oògùn kéékèèké táwọn yẹn máa ń ṣe láti kéékèèké bí àwọn tí wọ́n máa ń ṣàmúdó bí àwọn àlùsáré bí nǹkan kan àwọn òkígbẹ́ tìdíjò fọ́bọn àwọn eléyìí ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ló yẹ kó wọ ibẹ̀ náà ló yẹ kó mọ àwọn mùsùlùmí náà ń fi ìwé oògùn ṣe fáàrí ibi tá à ń sọ látijọ́ yìí nìyẹn ìwé oògùn ò sí nínú tá a gbọdọ̀ bá ń lé àfáà àwa náà ní rí lánàá asún ni àwọn àfáà ń bẹ lónìí tí wọ́n ní àwọn olúgbòhùn tó gbóná gbẹtugbẹtu tó gbóná àfọ̀ṣẹ tó gbóná kódà wọ́n tún lágàdàgodo tí wọ́n máa ń lọ́ọ̀kì àwọn èèyàn sí ẹ dákun ṣé mùsùlùmí náà sì làwọn eléyìí alukurani ní kutiba alaykumul qisasu fil qatla alihurru bilhurri والعبد بالعبد والأنثى بالأنثى كتب عليكم القصاص في القتلى القصاص náà ń pè ní ká gbẹ̀san Ọlọ́run tí wọ́n sọ ní Suratul Baqara pé walakum fil qisasi hayatun ń bẹ́nu kẹ́ máa gbẹ̀san lọ́dọ̀ ẹni tó bá ṣàìdá ẹ máa lò sẹ̀mí ayé tó dá ń bẹ̀ ẹ dákun ẹ̀yin ìjọba à ń bẹ̀ yín mo wá ní mẹ́sẹ́jì kan kó tó di pé màá parí Alhaji Oríyọmí mo ní mẹ́sẹ́jì fún yín sòtọ́lọ́ bá kálẹ̀ra mo lè padà wá láìfù padà lálẹ́ yìí ó sì lè jẹ́ pààrọ̀ la mo ń wo fídíò yín kan ẹ wá ń sọ nínú fídíò yẹn wípé wọ́n máa ń gbé àwọn ẹjọ́ àwọn àfáà kọ̀ọ̀kan wá bá yín nìbàdàn bí náà Alhaji Oríyọmí kí ló dé tẹ̀ ń dọwọ́ òbò tẹ̀ lè sọ jáde látijọ́ yìí tó ìjẹ́ pé mùsùlùmí làwa ń pè yín tálùkùránì sì ní wala ta'awanu alal ithmi wal udwan eléyìí ò sínú pẹ́ ń túyàn láṣìírí nígbà tí wọ́n ń gbé ẹjọ́ obìnrin tó lóyún fún yẹn mẹ́rin wá tẹ́ẹ̀sí ń pariwo rẹ̀ lórí rédíò pé alágbájá ọmọ alágbájá o kọ́ wá yọjú sí yín lágídígbò ó sì wá jẹ́ kí wọ́n mẹ́jọ àáfà àti wọ́n bá orí èèyàn lọ́wọ́ rẹ̀ wá tẹ̀ wá lẹ́ẹ̀fẹ́ máa dá sọ́rọ̀ àwọn àáfà kí ló tẹ̀ ní dá sí tọ́lọ́n bá lò yín sábà bíi kílù ọmọ ẹ bá yùn náà nínú mizanu hasanati yín wájú Ọlọ́run tó gbé ẹ̀yin tọ́lọ́run ní kẹ́nu yín ọ̀ràn lẹ̀ lọ́dọ̀ àwọn ìjọba irú nǹkan yóò gbọ́dọ̀ délẹ̀ kẹ́ ẹ sọ pé ẹ̀ ní dá sí Alhaji Oríyọmí abẹ̀yìn torí tọ́lọ́run èyí tó wáyé pé tí Ìbàdàn lọ́lọ́run ní ẹ̀rí ṣe tó wáyé pé tí Ìbàdàn àwọn Ọlọ́run ṣe ń bó ṣe ń sọ̀rọ̀ sàbí Oríyọmí Hamzat ti wọlé Ìmáàmù Àgídìgbò àárín yín sí Alhaji Oríyọmí iṣẹ́ ló délẹ̀ iṣẹ́ inú àwọn iṣẹ́ tí wọ́n lè ṣe tí wọ́n lè rojú Ọlọ́run lálìkìyámọ̀ ìkan rè ṣe ráwọn tí wọ́n ń ṣe ẹnìkan fóbìnrin lóyún kò gbà ẹnìkan bímọ fẹ́nìkan kódà mọ̀ owó kan fírísẹ́ǹtì tí ń sọ pé tí lágbájá ò bá fẹ́ mi ayé òun ó bàjẹ́ òun ò lè fẹ́ lómi gbogbo àwọn eléyìí Islam ò ṣe kíni o so gbogbo àwọn eléyìí Islam kò lọ́wọ́ sí gbogbo àwọn eléyìí ọmọ tó bá fẹ́ lọ́kọ
ẹ pé òun àti ẹni tó fẹ́ fẹ́ àti bàbá kìíní àti bàbá kejì ẹ so igi wọn kí n ti rún ọ̀tán lẹ̀ ní eléyìí ò ní pírọ́blẹ́mù kankan àwọn tí ń kópa lára bàlù ìnlẹ̀lẹ́yìí kọ́mọ kan jáde kọ́mọ wọlé àjàmá alumma nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ sì já bẹ̀rù Allah Abdullah Mas'ud ó lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ń bá wọn sọ̀rọ̀ njọ́ ká anabi wa ní inna habbal kalami ila Allah ọ̀rọ̀ tí fi ń dáa jù tọ́lọ́run bá àlíkẹ́ ọlá nífẹ̀ẹ́ sí òun náà ní kẹ́dà máa ṣe subhanaka Allahumma bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruk gbólóhùn yẹn dáa púpọ̀ àmọ́ bí mo wá fẹ́ lónìí ó ní wa inna abghadal kalami ila Allah ẹ̀ wá rọ̀rọ̀ tọ́ba àlíkẹ́ ọlá máa kórìíra sí jù an yakula rọ́júlì rọ́júlì taqilla òun náà ní kẹ́rù ẹrú ọlọ́run kan kọ́ máa sọ fẹ́rú ọlọ́run kan ẹgbẹ́ rẹ̀ yí pé páyọ̀ ọlọ́run kíkejì wa máa dá lóyún pé alayka bi nafsik dákun rárá rẹ̀ dákun wọn náà bẹ̀rẹ̀ ọlọ́run o anábì nínú gbólóhùn yẹn ìmọ̀ kórìíra bọ́lọ̀ tẹ̀básí wo bí tá a láyé kàn nísìn ẹnu àfáà náà lẹ́ẹ̀ ti máa gbọ́ sáré ayé ara rẹ o mọ́jẹ̀ wọ́n tán o mọ́jẹ̀ wọ́n ṣe nǹkan o sáàsìrí táwa ní tanra wọn báyìí nísìn bàbá kan jáde ńgbà kan pẹ̀lú láwàní lórí àwọn pariwo yí pé àwọn tí ń bàlú jẹ́ àwọn sálàfí 1990 ni àwọn tí ń bàlú jẹ́ àwọn alùsùnnà tẹ́ bá ti rí wọn ẹ̀yà abẹ́lugbó tẹ́ bá ti rí wọn ẹja wọn lọ́rẹ́ ẹ dákun ní ìsìn ta lápàdé ní ìsìn tá à ní họdànù ta ló yẹ ká pàdé ní ìsìn tá bẹ́lugbó ẹgbẹ́sẹ̀gbẹ́ ara wọn ẹjẹ́ àyà yìí tábúlà fọ́ọ̀m tẹ alùsùnnà lápá bíi àwọn tí wọ́n ṣe alùsùnnà lápá bíi káwá gbé sínú ìlú àwọn wo ni wọ́n lájọ́ ń gbèlú tọkàn balẹ̀ wallahi tẹ́ bá parọ́ lókù alùsùnnà lẹ́jọ́ máa gbèlú tọkàn yóò sì balẹ̀ alùsùnnà lẹ́jọ́ máa gbénú ìlú lẹ́jọ́ máa gbénú ilé lẹ́jọ́ máa gbádùgbò tọkàn yóò sì balẹ̀ wallahi razim tẹ́ bá ń bá wọn àfóúnjálà bíi gbé èmi sọ ládùúgbò tí máa ń ṣe lecture mo máa ń pariwo ní pé ẹ dákun ẹ má fọmọ dá àfóúnjálà bí o lọ́jọ́ tílẹ̀ bá dagun tó bá fẹ́ lo irun ó lè gérun orí ọmọ yín o lọ́jọ́ tílẹ̀ bá dagun tó bá fẹ́ lo èékánná wàlẹ́ ó lè gé èékánná ọwọ́ ọmọ yín ó lè gé tẹsẹ̀ lọ́jọ́ tílẹ̀ bá dagun tí ń wá nǹkan tí ó lò ó lè lò lára ìyàwó tó fẹ́ lé tẹ̀ bá rà fà tí lóun dálejò lóhùn tí ń ṣe jálàbí tí wọ́n bá fẹ́ lo ibi ọmọ ìyàwó rẹ̀ lè bímọ kó gbé ibi ọmọ ńlẹ̀ wọn ò ṣe é fọkànbalẹ̀ sí lọ́dọ̀ o àwa ń pariwo rẹ̀ fún yín Alhaji Oríyọmí ọlọ́run ṣe wà lórí ètò pẹ̀lú wa mẹ́sẹ̀jì yẹn afẹ́kẹ́ lọ yí padà ọ̀rọ̀ tẹ́ ń sọ lánàá yẹn kò lọ lọ́dọ̀ tiwa ta Ìbàdàn lèmi wà tẹ́mi ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò lọ yóò sì wù mí kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ tí wọ́n bá ń gbé ẹjọ́ àwọn àfáà tí ń gérí àwọn àfáà tí ń yọ private part kíní ti bẹ̀rẹ̀ ti pẹ́ o ẹ gbọ́ ọ̀rọ̀ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ó sì lè já àárọ̀ kùtùkùtù lọ́la ó sì lè jálẹ̀ ọ̀la gẹ́gẹ́ bí ìṣòwò táwọn pàdé so eléyìí mo pè ní pé gbogbo òlu ni ẹ má yọ ẹnu ọ̀rọ̀ sí lọrin ẹ má yọ ẹnu ọ̀rọ̀ sí lọrin ọlọ́run ní kó yíwọ́ ń bẹ̀ lásìkò yìí ni ọlọ́nìkàsírí ibẹ̀ ó tú ni lóòótọ́ ni páwọn ni wọ́n máa ń polówó kò sí ní tí ò lè ṣẹlẹ̀ àwọn làwọn ẹni tí ò bá dira àwọn lè pa ẹni tí ò bá ṣe kíní kan àwọn lè rán lọ́rùn lóòótọ́ àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ ló jẹ́ kí kíní yẹn pariwo tó bá wọn. ìṣẹ̀lẹ̀ ń bá dàn almost every day ẹ máa bọ̀ wá sílé ọlọ́pàá tájẹ́ẹ̀tì ń bì wọ́n bẹ́ńbẹ̀ tí wọ́n mú wọn bá kán bẹ̀ ẹ máa bọ̀ wọ́n yàgàn kú wọ́n bẹ́ńbẹ̀ àwọn afáàn bẹ́ńbẹ̀ tí wọ́n bẹ́ńbẹ̀ bá kán gbogbo òlu ni gbogbo òlu èmi wá lè má sọ àwọn ìlú mi àmọ́ tí Ìbàdàn tèmi ń gbé yìí tí mi ẹ̀dẹ́ ń sọ ọmọ 30 years ń Ìbàdàn ń bì ọlọ́run ní kojú tiwa náà dá kódà àwọn kan bẹ́ẹ̀ nú àwọn tó ṣe pé ní aláburú ni wọ́n tí wọ́n ti kú nú àwọn àfà ọmọ dùnmí kó orí mídíà mọ́ gbẹgẹ́ o táwọn dákọ̀ àwọn àfà fún yín Ìbàdàn ń bì láwọn àgbààgbà súfì ẹnu mi gbélé hùn mo sì lè defend eléyìn in the court of law tí mo láwọn ẹlẹ́rìí tó yapa lórí eléyìn tí mo sì lẹ́rìí tó dájú àwọn àgbààgbà súfì tí wọ́n máa bá private party obìnrin lọ́wọ́ wọn láwọn àgbà tá à ń sọ yìí kìí ṣe 20 years ago lọ́rọ̀ tí wọ́n ń sọ o. so tí wọ́n ra àwọn ọmọ ilé kí ó lọ wọ́n ra àwọn ọmọ ilé kí ó wọ́n bá fi máa ọmọ ilé kí ó báyìí polybag jẹ́ máa bá lọ́wọ́ àwọn ọmọ ilé kí ó pààtì ara èèyàn ni wọ́n bá ń bẹ̀. so kìí ṣe gbogbo ọ̀rọ̀ àmọ́ kìí ṣe gbogbo ọ̀rọ̀ nìyẹn máa ń sọ lórí mídíà ni tí ì bá ṣe bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé Alhaji Oríyọmí ẹ̀rọ àwọn wa good afternoon ma. Alhaji Oríyọmí iṣẹ́ ló délẹ̀ iṣẹ́ ilé gẹ́gẹ́ ló yẹ ká jọ ṣe ẹwà àwọn tẹ́ ẹ sí lọ sẹ́yìn nísìn wọn ò kí yín lórí ẹ̀ àwọn oníṣẹ̀ṣe tún padà ń bu yín náà ni pé ẹ ṣe kíní kẹ́ ẹ ṣe nǹkan kan àmẹ́lẹ̀ tó délẹ̀ Ìbàdàn lájọ wà èèyàn kan gbòógì ní yín Ìbàdàn tára Ìbàdàn sì kà yín kún tọmọ Ìbàdàn kà yín kún
iṣẹ́ ló ti wá délẹ̀ báyìí Alhaji Oríyọmí Hamzat ẹ má sọ pé ẹ ní dásìn tí mẹ́ńlẹ̀ àwọn karambà ní ajínigbé pọ̀ ń bàdàn o inú àwọn ọ̀dọ́ àfà tí wọ́n kàn fọ́ ọ̀dọ́ àfà àbojú wọ́n fi tẹ̀sùbá àkọ́rùn wọ́n fi kọ́wọ́ èyí àsìkò òrùn ẹ̀ nírí wọn mọ́sálásí èyí inú Ramadan wọn ò ní gbáwẹ̀ ẹjọ́ dásìkò mólúdì wọn múra kankan Alhaji Oríyọmí afẹ́kẹ́yìn kó gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ yìí o àwa múra àti lọ kí mọ́gbìbì tọ́lọ̀ ń bá mú ààyè wá a tún lè padà wá torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó kẹnu ni àfi kábìràmọ́ ni ọ sọ gobi tó ta apá sí kó sọ bí tó ta apá sí tó torí sí tó tọrùn sí kìí ṣe iṣẹ́ tiẹ̀ nìkan ẹ dákun ẹ má bínú pariwo pọ̀ àwa jáyé pẹ̀ sí ilé ike oúnjẹ àwa ilé ike ó làwa mójútó wọn ò ní rí ilé ike ó mójútó tiẹ̀ ẹ ti rí i. wọn à ní rí ilé ike ó mójútó bẹ́ẹ̀ bí wọ́n léèrè pé kí wọ́n fowó mólúdì ṣe iná wọn lọ mọ́ wàlẹ́ ẹni tí ó ọ̀gbọ́n wọn ò lọ́lọ́run mọ́jì ọ̀gbọ́n láíláí àdúrà tí wọ́n máa ṣe nù wọ́n lẹ́ni tó gọ́ ọlọ́run mọ́jì ọ̀gbọ́n tí wọ́n bá ti gbowó mólúdì wọ́n lọ máa fi jayé ní klọ́ọ̀bù. sallallahu alaihi wasallam èyí tí ó dá wa lójú làwa máa sọ Ìbàdàn làwa wà Ìbàdàn làwa ń gbé Ìbàdàn náà gbogbo ń táwa ń ṣe Ìbàdàn ìlàwà wà so a sì fa àyè gbẹ̀yìn ọlọ́pàá tẹ́ bá fẹ́ investigate ẹ wá bàdàn ẹ máa bọ̀ ń bàdàn ẹ sa àwọn ọ̀dọ́ yọ rẹ̀ yín gbogbo club house tí ń bẹ ń bàdàn yìí kò síbi tẹ́ ẹ̀ ti ní bá ọ̀dọ́ àfà ń bẹ̀ wọ́n máa ná club house àsọwọ́ tí ń ná club nìyẹn wọ́n máa ra no plate number mọ́tò tuntun so ẹ dákun ẹ̀yin ìjọba àwa ń sọ fún yín ọ̀dọ́ làwa náà àwa ò sì sáré káàkiri àwa náà sọ fún yín pa àmọ́ 100% àmọ́ lọ́wọ́ ní ọ̀kadà ká máa sáré káàkiri gbogbo wa tá a sì wá ń bàdàn àríra wa dá bí wọ́n ṣe dá wa mọ̀ làá náà dá wọn mọ̀ wọ́n sì mọ̀ pé àwọn ará máa ń pé àwọn ẹlẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni so àwọn náà ará máa ń pẹ́ wá tì sẹ́gbẹ̀ẹ́ kan so abẹ̀yìn nítorí ti Ọlọ́run yálà Ìbàdàn jẹyọ nù tí wọ́n ń sọ o yálà Ìbàdàn jẹyọ ń bẹ̀ ẹ dákun iṣẹ́ ti bẹ̀rẹ̀ Alhaji Oríyọmí ẹ gbọ́dọ̀ sásẹ́yìn bí eléyìí iṣẹ́ ti ṣe kí ni o iṣẹ́ ti bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ àfà wọ́n ń jẹ ayé káyé ń bàdàn bí pẹ̀lú pípa àwọn èèyàn lẹ́kún ayé ń bẹ ṣiṣẹ́ ẹ má jẹ́ wọ́n dẹ́rù kankan báyìí ẹ jẹ́ wọ́n aṣọ ilé kí n fi parí ẹ̀ nínú tí máa dẹ́rù bá àwọn ọlọ́pàá tí wọ́n fi fẹ́ ṣiṣẹ́ àwọn àfà lánàá tẹ́lẹ̀ ni pé àwọn àfà àtàná wọ́n burú pọ̀ tọ́lọ́pàá bá fẹ́ mú wọn fún nǹkan kan báyìí wọ́n ti mọ tí wọ́n lọ pò papọ̀ nù lé wọ́n da iye ọlọ́pàá yẹn rú tí ò ní gbádùn ayé ara rẹ̀ mọ́ àwọn àṣẹ́kùbọ̀ ọmọ wọn náà nírú ẹ̀ lọ́wọ́ àmọ́ lọ́wọ́ bá àlékọ́ láti ń jẹ́wọ́ agbára rẹ̀ kò jẹ́ kí àwọn orí ibú yẹn ó ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ́ náà fi yí mọ́ káwọn máa ṣògùn owó náà fi yí mọ́ káwọn máa bá yé àwọn èèyàn jẹ́ jàmá ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ti pa àwọn èèyàn lẹ́kún o wọ́n ti sọ̀pọ̀lọpọ̀ nú ilé dahoro o wọ́n ń pe sùkúù kan nígbẹ̀dì Ògùn nìbàdàn bí ni wọ́n ń pe sùkúù kan nígbẹ̀dì Ògùn ẹ̀ ń bá máa múlòkó dáadáa kódà tó bá dojú mọ́mọ́ ń júwe ibẹ̀ tó ń kálukú lè wá investigate pé bóyá ẹ̀sìn ni wọ́n ń parọ́ ni sùkúù yẹn wọ́n sì padà dictate Oríyọmí náà gbọ́ sọ́rọ̀ yìí ni wọ́n fi ń dákọ̀ Alhaji Oríyọmí àwọn náà gbọ́ sọ́rọ̀ yìí kódà wọ́n wá bẹ́ẹ̀ wọ́n sì rí arákùnrin tí ń dúyàn ń bẹ̀ tí ń pa èèyàn aṣọ àwọn ọmọ iléèwé aṣọ àwọn ọmọ skul ni wọ́n bá nínú ilé rẹ̀ aṣọ wa pọ̀ lọ jàrá àwọn ọmọ tó láṣọ dà àrà àwọn ọmọ tó láṣọ wọ́n rí kíní sísọ́ọ̀sì kan tí wọ́n fi máa ń gé fúláwà wọ́n bá nínú ilé rẹ̀ nígbà tí wọ́n interrogate tí wọ́n ń ṣe interview fún ó ń jẹ́ káwọn èèyàn mọ̀ yí pé kíní ìgé fúláwà yẹn ló ń fi máa gé àwọn ọmọ yẹn lọ́rùn la ilaha illallah ẹ wá ní káwọn èèyàn dákẹ́ yóò gé àwọn ọmọ lọ́rùn pẹ̀lú sísọ́ọ̀sì la ilaha illallah ìsì máa tà fáwọn tí wọ́n máa tà fún akànrí pé wọ́n mú kó ládùúgbò náà ní ibi ọ̀sọ̀lẹ̀ sí nìsín àmọ́ sàn pẹ̀lú àwọn ẹ̀yẹn ni mo fi kàálẹ̀ kẹ́ pé walakum fil qisasi hayatun ya ulil albab
níbi kẹ́ ẹ máa gbẹ̀san lọ́nà ẹ̀tọ́ oríire ń bẹ o ìṣẹ̀mí ayé ń bẹ o kutiba alaykumul qisasu fil qatla alukurani láti ṣe lófin fún yín ẹ gbẹ̀san lọ́dọ̀ àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ gbẹ̀san lára wọn alihurru bilhurri tọmọlúàbí bá pa ọmọlúàbí ẹ pa òun náà wal abdu bil abdi bẹ́rù bá pẹ̀rú ẹ pẹ̀rú náà wal untha bil untha obìnrin ló bá dáràn kẹ́ ẹ pa ẹ pò náà. ẹ ṣe gbogbo investigation tó yẹ kẹ́ ẹ ṣe ẹ bá débi tẹ́ ẹ ti rí gbogbo ibi tó ta orí sí gbogbo ibi tó ta ẹsẹ̀ sí tó ta bẹ́ sí tó ta ọyàn sí tó ta nkẹ́ àwọn èèyàn ti dájú o kí ẹ máa kún ọmọ nìyàn kó máa kún kó sì lajú lẹ̀ ń kúnkún kó sì máa gba kíkún lójú rẹ̀ ìtú wọn ń sọ confidentially pé ẹ mọ sá wẹ́lẹ́wẹ́lẹ́ jẹ̀mọ́ pálí ọmọ rẹ mọ́ bí àwọn àfáà tí ń dálejò lóhùn wọ́n bọ̀ sọmọ rẹ wẹ́lẹ́wẹ́lẹ́ o má fọmọ dá wọn o bọ́ bá lọ́mọ lé kí wọn tètè lọ withdraw rẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.